Attention! We need some police DSS in this area. Terrorist boys here. Ní àdúgbò yìí, àwọn boys gan patrol. Nigerian police, bọ́dá ẹgbẹ́ tó kù, DSS, àwọn ọmọ cultism wọn jẹ́ wọ́n gbádùn níbi owó kan rí kiri wọn lọ́bi iṣẹ́ o. Àwọn courts, àwọn terrorists, wọ́n wà ní àdúgbò yìí, wọ́n ń pè bíbá yìí ní kí lórúkọ Akíntọ́lá Ìgè. Níbi Ìkọ̀tún, wọn lọ́bi iṣẹ́ o, wọ́n kàn patrol. Ẹ̀dẹ̀ sọ pé tá a bá ti rí movement tó bá strange. Ká pè wọ́n, ọwọ́ rẹ̀ o, fèsì wọn rẹ̀ o, àwọn boys yẹn rẹ̀ o, wọn lọ bí iṣẹ́ o, ìyá yìí. Abẹ́rí fèsì yìí o, ẹ wá sí ìbá ìka ìyá yẹn má gbójú pamọ́. Terrorist boys and girls, àwọn ọmọ court, wọ́n wà ládùúgbò yìí wọ́n jẹ́ àsímí o. Wọ́n ṣe ń rọ̀bù lọ́sàn-án ni wọ́n rọ̀bù lóru o, wọn lọ bí iṣẹ́ o, wọn ṣiṣẹ́ o. Wọ́n jíṣẹ́ o. Terrorist boys and girls. Ẹ ṣí èrè. I want to zoom it. I want to zoom their face. Àwọn terrorists wà ń bí o. Terrorists ní àdúgbò yìí wọ́n rọ̀bù àwọn ọmọ court, àwọn apààyàn, àwọn olè. Àwọn terrorists wà ní àdúgbò yìí o, àwọn ọmọ olè, wọ́n lọ bí iṣẹ́ o, wọ́n pọ̀. Wọ́n yàgbá yásì. Nigerian police said when we see any movement we should tell them o. Wọ́n wà níbí wọn lọ bí iṣẹ́ o. Ilé ọtí ni wọ́n máa jókòó sí 247 o, terrorist boys and girls. Wọ́n wà bí o, ẹ gbójú sí bí o terrorists àwọn nìyẹn o, ìkọ́ tẹ̀ dàbí ibi ládì nínú wọn, ó ṣe rúgbọ̀yà wìrì ẹjẹ́ arọ́jú wọn, terrorists ẹ wò ó. Máa gbé báàgì mi mọ́ bọ̀. Ó nìyẹn o, ṣé rí kọ́ nínú wọn lélẹ́yìí, let me zoom it. This is one of them. This particular one, ṣé ti rí kò lọ bí iṣẹ́ o. Ṣé ti rí bó ṣe àsọ̀rọ̀ lé kíkọ́ asọ́pẹ́ ìlọ́bíṣẹ́ ibo ló ti ṣiṣẹ́ ó lè níwọ̀n cultism terrorists ṣé ti rí wọn. This is one of them. Nigerian police, DSS, President Bola Ahmed Tinubu, àwọn tó ń ba ìjọba yín jẹ́ rèé o. Bọ́dá Káyọ̀dé, EFCC, àwọn Yahoo boys wọ́n ṣe ń tapá ni wọ́n ń ta tán bí o. Wọ́n wà bí o, ẹ wò wọ́n o. We are working for Nigeria to be better. Àwọn cultism, àwọn olè, ẹ gbójú yín wá bí báyìí, ẹ gbójú yín wá bí a fẹ́ kí Nigeria police rí. Gbogbo ìtẹ́ ń ṣe yẹ kó wọ́n bú wa gidi gan but à ń ṣiṣẹ́ fún Nigeria ni.
ṣiṣẹ́ o. Wọ́n ní kẹ́ lọ ṣiṣẹ́. Ẹ yé kiri street lọ́sàn kẹ́ wá gbébọn lóru. Ọmọ olè. Ẹ lọ ṣiṣẹ́ o. Go and work. Go and work o. Terrorists. Gate wà ṣíṣílẹ̀ mo fẹ́ kó wọlé. The gate is open. Come in. Gate yẹn wà ṣíṣí wọlé. Ó yá wọlé síbí wọlé sínú compound. Come into the compound. Come into the compound. A fẹ́ rojú yín, a fẹ́ capture ẹ̀. Terrorists, go and walk. Go and walk. Má náwó sí mi. Anybody, don't do your thing. Go on, mama. Gate wà ṣíṣí ẹ wọlé àti ṣí gate ilẹ̀. Come inside, come inside, come inside. Come inside. Come inside, come inside. Come inside. Come inside. Come inside the gate. Ṣé bó ló fẹ́ wọlé ni ẹ fẹ́ gbébọn? Ó lọ ṣì ó lè. Ó ṣe gbójú síbí kúrò wájú shop, kúrò ńbẹ̀ yẹn. Come out, come out, come here. Ẹ tí mọ anything. A ní kẹ́ lọ ṣiṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ bí bàyẹ̀ ń disturb wọn. Go and work. No, don't talk to them. Don't talk to them. Are you a blogger? Sure. No, but this is causing me that I have shit to be doing. Why are you guys just antagonizing each other? Like, keep going. Don't talk to them. Ignore them. You want them to come in the night? When you don't expose them like this, they'll be patrolling this. They want to steal. They want to come and attack. Leave them. Wo Sanjo, gbogbo yín tẹ́ bá ti ṣe ládùúgbò yìí, tẹ́ dẹ̀ jẹ́ court, ẹ máa wà nú problem kì í ṣe rọ́. Sanjo, ìwọ lọ gbé wọn wá tó pé mo ní kókó gbogbo ìdọ̀tí kúrò ńbẹ̀ yẹn. Ìwọ náà dúró. Ìwọ tó ń tapá àti tán. Dúró. Shh. When I'm talking, you don't talk. I'm not talking to you. Go. Ọmọ pé owó tó ti gbà lọ́wọ́ mi gbà tó dé ó ti lé 50,000. Ṣọ́mọ pé mo ti fún ẹ lówó dáadáa ńgbà tó wá bí. Ṣọ́mọ pé ńgbà tí o ní lẹ́kùn tí wọ́n yọ yẹn ṣọ́mọ pé mo fún ẹ bẹ́ẹ̀ ò dẹ̀ ta. Ṣọ́mọ pé o ti make owó mọ́dẹ ní kẹ́ má wọlé mọ́. Go. Shut your mouth. I'm not playing with you this area. Ìpadàbọ̀ Abidjan lágbára gan. Shut your mouth and go. Sọjí, torí pé ìwọ ló lọ kọ́ wọn wá, you will pay for it. I am telling you. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? You will pay for it. Because mo ní pé kẹ́ má ṣòṣì mọ́ ní surroundings mi. Ó lọ káwọn boys wá. Àwọn èèyàn ṣiṣẹ́ ń bí. Ẹ ò ṣiṣẹ́. Ẹ má máa wílé wọn. Nítorí wà ní kọ́pà lẹ́fẹ́ jí kó. Shut your mouth. Kò kẹ́kọ̀ọ́ ṣì lọ. Go and work. Kẹ́ lọ ṣiṣẹ́. Ìyẹn ọ̀dẹ̀ ìyálà jẹ́. ṣẹ́rí òkòtẹ́lẹ̀ ìjú síbi. Àwọn tó ṣọ̀nà tó ṣẹ́tìrí. Ta ló ju òkò láti inú kọ́mpánì mẹ́ẹ̀? Ta ló ju òkò mẹ́ẹ̀? Ta ló ju òkò láti inú bẹ̀yẹn síbí? Ṣẹ́tìrí. Ó ju òkò láti bẹ̀yẹn sínú compound, àbí? All right? Ó ju òkò, àbí? Get inside. Ìwọ tó wà níwájú ṣọ́ọ̀bù yẹn, wọ́n wà ó ṣí ṣọ́ọ̀bù inú ilé mi. Wọ́n dẹ̀ ń ju òkò láti bẹ̀ yẹn, àbí? Wèrè wọ́n ló ń ju òkò yẹn. Gbójú sí kámẹ́rà, ayé yín máa bàjẹ́. Bẹ́ẹ̀ ni, ayé yín ó máa bàjẹ́. Ó ń ju òkò sínú compound, àbí?
Sọjí ìwọ ló máa forí kò ṣé bí wọ́n lọ lóko gbogbo wọn wá ìwọ ló máa forí kò Sọjí ìwọ ló máa forí kò ṣé bí wọ́n lọ ni wọ́n wá ń bẹ̀bẹ̀ fún àbí ó ní ẹ̀sìn Awórò wọ́n ju òkò sínú compound wọ́n damage property oní property wọ́n ló máa forí kò ó ti gbọ́ gbà tó jọ́ lórí burúkú ní gbogbo yín tí ìyálà ìyá ẹ̀ tó bá nírú mi nínú àwọn ọmọ ìyá àti bàbá ẹ̀ ó ní kó máa jù kò sínú compound yìí olórí burúkú ọmọ àwọn terrorists ayé yìí ti bàjẹ́ olómọ wá lálẹ́ mo ṣí gẹ̀ẹ́tì yẹn lẹ̀ come into this place and let us see your face oníkànsí kan tí nàìjíríà gọ̀ọ̀mẹ̀ máa ṣe fún yín ayé yìí máa bàjẹ́ gbogbo terrorists àti cultism tó bá wà ń bí wọ́n keep up go work keep up mo sọ fún ẹ ìyá yín aṣọ nílùú òyìnbó wọ́n gbọ́ tiwa ẹ̀yin olórí burúkú dáadáa yìí ẹ̀yin terrorists wẹ́wẹ́wẹ́ ìyálà ìjà bàbá la yín wọ́n bire tó bá ti bí yín re come afternoon gbogbo ẹni tó wà nínú bíbá 6 months mo fún ẹni tó ń gbélé lẹ́yìn inú ilé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà wà ń bẹ̀ yẹn nígbà tó ní kọ́ máa bẹ̀ sí mú mi all of you are going out you mad or something all of you are getting out of this place and I'm going to forfeit wo máa show yín you mad or something and we expose you to the whole world olórí burúkú wọ́n máa protect gbẹ́kọ̀ Yorùbá òní terrorists on the streets all of you terrorizing people you destroying things robbing people broad daylight àwọn ọmọ yíbọn ló wá ṣiṣẹ́ yìí àtàwọn Yorùbá kọ̀ọ̀kan ẹ̀yin ò ní ṣiṣẹ́ ẹ máa lọ kiri láti máa tọrọ owó gbogbo ilẹ̀kùn tó yọnu lẹ́yìn wọ́n fẹ́ kó wọ́n máa ní alẹ́ wúlò fún yín tàlẹ́ fẹ́ wúlò fún mi ò ṣe politics mi need the hooligans I don't need you olórí burúkú lẹ́jẹ́ ni. kò sí lọ. Who need attention? Leave that one though. Why you don't measure this one? Why you don't answer this one? Àbílẹ̀ tó wá níjẹ̀ tó ní pé kí fún lówó lálọ́jọ́ tó ti mú gbogbo you want to answer this idiot? Close the door.
Èló ló fẹ́ fi gba ṣọ́ọ̀bù, èló ló fẹ́ gba ṣọ́ọ̀bù sí, èló ló fẹ́ fi jẹun. Ó mọ̀ pé obìnrin owó níjẹta tí mi fún ẹ, ṣé ò ló ṣe ń bù mí báyìí? Àbí wọ́n kọ́ ló sọ pé tí mo ní mi mọ̀ ẹ́ rí, wọ́n kọ́ ló wọlé ní tó wọlé sínú cupboard. Okay, ìjẹrin last week ló wá bá mi pé kí n fẹ́ lọ, èló ló ní ìdìbà ẹ̀. Tó wá kí mi tó ní pé o ní ìdòwò kí n ṣe mo ní ìjẹrin àbí? Èló ló ní ìdìbà yìí, èló ló ní ìdìbà yìí. Èló ṣé ògógóró ló fẹ́ mú sìn àbí ó fowó mọ́? Wàá gbà ó yá kúnlẹ̀ síbẹ̀ yẹn. Ó yá kúnlẹ̀ kí lè fún ẹ 2 million. Kúnlẹ̀ kí fún ẹ 2 million. Mo wà nínú ilé mi, ó wá tọrọ owó lọ́wọ́ mi, ó ní mi ní jẹ́yàn. Yóò tí mo gógóró yó báyìí. Tó máa fẹ́ ṣoríire ńkọ́. Ọfà wo? Kó sí lọ́jọ́. Dáre kí tó bá mi ti gate mi jọ. Okay, kí ni mo ṣe fún ẹ báyìí? Tó fi dédé bú mi. Ṣé tó pọ̀ tọrọ owó lọ́wọ́ mi? Okay, kí ni mo ṣe fún ẹ tó fi ń bú mi sìn? Jọ̀ọ́ kí ni mo ṣe fún ẹ? Okay, ó lè wo. Ó rí pé mo ń polówó ẹ̀ ni. Okay, kí owó tí bá ti ní kí fi ṣàánú yín àbí? Lọ ṣiṣẹ́ kókó sí lọ́jọ́. Kó wájú lé kókó sí lọ kẹ́ lọ ṣiṣẹ́. Kí ló fẹ́ pa lára ẹ̀? Ó ti kú already. Ṣé tó bá ti kú sí? Ta ló bẹ́ẹ̀ sọ̀rọ̀? Wọn kò sí ẹgbẹ́ ń bí. Kí ló wá ń sọ? Ṣọ́kẹ́ wà nú wọn ni. Ó dúró síta ó ń sọ òkò sínú ilé. Kí ló dé tó ń sọ òkò síbí? Ìwọ ló sọ̀kò náà, ó ń ju òkò sí bíbí báyìí. Kí ló tó ń sọ̀kò? Báwo ni wèrè ṣe pọ̀ ládùúgbò iná? Ibo nílé yín? Ṣé wọ́n àárọ̀ wà ń bí ni? Okay, omi òbò ni mo ṣe sádùúgbò. Okay, omi yẹn ló fa wèrè púpọ̀. Okay, thank you. Ṣé o ti yé tán? Okay, walk on. Okay, walk on, mommy. Okay, walk on. Mommy me. You walk on. Hey. Oh yeah, ṣé kí n kúlẹ̀ fún ẹ. Ṣé kí n kúlẹ̀ fún ẹ ni? Ṣé kí n kúlẹ̀ fún ẹ? Ṣé o fẹ́ ṣe eyín ẹ̀ má ti yọ. Eyín ẹ̀ yọ bí eyín sáríà. Eyín ẹ̀. Eyín ẹ̀ ti yọ. Ṣé o fẹ́ ṣe eyín ẹ̀? Okay, ṣé tí bá ṣe eyín fẹ́ wàá gbà ń sìn? Mi ti ẹ̀ ní ṣe fún ẹ, mi lè go. Kò sọ́bọ̀ mọ́. Okay, mugu ni mi.
èmi ò múgùn mọ́ ni ó rí pé bó ṣe bèrè owó yẹn ó rí pé ó dùn ẹ̀gàn kan tí mo múgùn mo máa ń rúdè sọ́wọ́ yín mi ò fẹ́ anybody ní ìkọ̀kan mọ́ ara kọ gásà ó mọ̀ mi ì lè fún ẹni kankan kó ṣì lọ mi ìgbó ti gbé kó ló jẹ ojú ẹ ò jáwó ó kì í ṣe celebrate eyín ẹ ti yọ ó ti gbẹ tán ó ti gbẹ àwẹ̀ ti ṣá. Ọlọ́run níjà wo bàtà tó já. Àṣe kí ni ìyá ẹ ṣe kí ni bàbá ẹ ṣe ìyá ẹ àti bàbá ẹ kí ló ṣe sáyé ṣé ìyá ẹ ṣe nǹkan kan ọmọ wọn ò tún ṣoríire ọmọ ìyá ẹ ó bí wèrè ní ẹ orí bó ṣe ń ṣe ládùúgbò sí wọn ò bá ẹ sọ̀rọ̀ ó ń sọ̀kò sílé onílé olórí burúkú kó sì lọ. ṣé ìdààmú ò dé báyìí sí ìdààmú wo ló fẹ́ dé báyìí ṣé orí jẹ́ ń sọ kankan fún ẹ. náà wọnú géètì wá inú ilé mi nì ibi báyìí títì ìjọba lélẹ̀ ṣé ọmọ pàmò ìjọba ni ẹ wèrè ni wọ́ o lè dúró sójú títì sí tó bá kú sí títì náà ìjọba ló máa gbòkú ẹ but inú property mi wọlé kọ́ mi èmi ò ṣe politician ṣé wá síta. Okay, ó fẹ́ kí n ta léyìí kí n lọ rà mí àbí mi ìta ṣé ó ti gbọ́ ìmọ̀ yín ti bàjẹ́ a wá láti tú ìmọ̀ ọ̀tá ká ni ṣé èèyàn tí mo ti jẹ́. àbí o kí ni wọ́n fẹ́ gbé. ọmọ jẹ́ ń sọ kọ́kọ́ fún ẹ ọmọ pé wọ́n fẹ́ forí ẹ̀ fagbọ̀n ṣé ọmọ pé wọ́n fẹ́ forí ẹ̀ fagbọ̀n èmi kọ́ orí àparò tó gbé wọ́n fẹ́ forí ẹ̀ fagbọ̀n àwọn tó bẹ̀ ẹ́ yẹ dúró ná wọ́n fẹ́ forí ẹ̀ fagbọ̀n gbogbo àwọn tó sọ̀kò ń sìn àwọn tẹ́rọ́rìsì yẹn sìn tó bá dé sìn wọ́n ní ìwọ níyàwó wọn tá ní bàbá ọmọ ẹ ṣé wọ́n níyàwó tẹ́rọ́rìsì ṣé wọ́n níyàwó àwọn ọmọ olè yẹn ṣé wọ́n níyàwó wọn wọ́n fẹ́ forí ẹ̀ fagbọ̀n ní ọ̀dẹ̀ ní ẹ máa lọ ó sì dànù kó sì lọ kó sì ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ cortisone tó bá sọ pé èèyàn ń sọ̀rọ̀ ó rí pé mo kàn ń bẹ ṣeré ó rí pé mo ń bẹ ṣeré ni ó rí pé mo ń bẹ ṣeré. máa lọ kó sì lọ wọ́n fẹ́ forí ẹ̀ fagbọ̀n ni we are not talking to you we are talking about terrorists àwọn bó dẹ̀jọ́ kọ ẹni àwọn tó bẹ̀ ẹ́ jáde yẹn ó fẹ́ gbèjà àwọn ọkọ ẹ̀ terrorists àbí àwọn tó ń pa èèyàn agbébọn torí mi ò mọ nǹkan tó ní sí o wá sọ pé ó fẹ́ gbèjà àwọn tó ń gbébọn. ok kí ni wọ́n wá ṣe fún ẹ tí wọ́n wá fi ń bú èmi ṣé wọ́n ni kí ló wá ṣẹlẹ̀ tó wá wẹ̀ pé ìwọ ló fẹ́ gbẹ́nu sí wọ́n máa ní kó wá bú mi tó pé wọ́n sọ páyé ẹ̀ ti tán àwọn ìyàwó terrorist náà bó ṣe máa ń rí nìyẹn bó ṣe wà yẹn oníkòsí kan tó fẹ́ gbé lára ẹ̀ ìyà ò tí ì jẹ́ ni ìyà ò tí ì jẹ́ don't come in do whatever you want to do. Ó gbọ́ ìyà ò tí ì jẹ́ ni oníkí náà fẹ́ gbé lára ẹ̀ tó bá gbé ẹ̀ ń sìn tó bá gbé ẹ̀ oníkòsí kan tó fẹ́ gbé lára ẹ̀ gbọ̀ngàn tí wọ́n ṣe kéré tó tíyà ò lè jẹ́
ìyá ń jẹ ṣíṣí mi mọ̀ fún ẹ ó ti dá fún wọ ni kó sì kúrò wájú lẹ́jọ́ kó lọ kó sì lọ́jọ́ close the door. See, close the door. Ṣó fẹ́ wọlé, ṣó fẹ́ wọlé. Ṣó fẹ́ wọlé, ṣó fẹ́ bá wọn ṣe labor kan fún ẹ lówó. Yé tọrọ owó mọ́. What is it? Why are you calling me? Eh? Is anybody there? Leave it, leave the door. Ṣé mo bá sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ẹ ti gate now. Tenant mi ṣé o mọ̀ kan bọ̀bọ̀ tó jáde lẹ́ẹ̀kan yẹn ó mọ̀ pé sọ fún mi pé kí n talé kó sì lọ jọ lọ mọ àwọn tó bá ti dá tó mi nílé ìyá ẹ̀ nínú àwọn family ìyá ẹ̀ lọ mú ìtó bá ti dá tó mi àti ti bàbá ẹ̀ àti gbogbo ìran yín kó ní kó wá bá mi sọ kó sì kó lẹ́nu gate kó sì lọ jọ ṣèbínú ilé wà ń ṣíṣì látẹ̀ kan sí ṣó fẹ́ wọlé kan sí gate fún ẹ lórí burúkú ọmọ ó jọ jẹ́ kí n jàmàlà orí ẹ burú jọ fún mi lómi give me egg water. Mo sọ pé everybody kúrò nínú ilé yìí àtẹn tó lòun fẹ́ ra lé àtẹn tó fẹ́ ta lé ara máa ta yín náà ìwọ ló ṣe àdàbà ó ṣì lọ́jọ́. I want to eat now. Tolu ṣó fẹ́ pounded yam. This is nice. Olúwa yà sí mọ́. A fẹ́ jẹ iyán àtọbẹ̀ ẹ̀fọ́. Oh, jogun fẹ́ ṣó fẹ́. Iṣẹ́ wọn ti bàjẹ́. Iṣẹ́ wọn ti bàjẹ́. Ṣé wàá jẹ? Ṣé wàá jogun fẹ́? Má tìjú ṣó fẹ́ jẹ tòótọ́.
mo rò bóyá bí ń pa ẹni ó jẹ́ pẹ̀lẹ́. ọmọ tó wà nínú ilé sórí bọ̀bọ̀ tí ó gbé nínú ilé mi ó ní ẹ̀ẹ́dẹ́rẹ́ tó gbé nínú ilé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní sọ máa ta lé mo ti gbogbo wọn ní kúndò tẹ́ máa jáde lọ ẹ bá lọ pé wèrè wá gbogbo ọ̀rọ̀ tẹ́sán yẹn kò ṣe nǹkan fèmí mi ò lè pè yín síṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ lè gbowó lọ́ọ̀ mi lè fún yín ní kankan mọ́ kódà ti ṣe ó ti yé ara máa ta yín gbàtẹ́ ẹ̀ bá jẹ́ tí mo wá ń túṣe ẹni ká má dé ni àwọn tó ní ká má dé ń jọ sí lánàá dà wọ́n ti lọ. ẹ ti pọ̀ tó ọmọ nìkan bú mi kí ni bíbù yẹn ti ṣe ṣé ẹ ti gbá ké ẹ ti bú mi mo ti ń jẹ mo ń jògúfe lọ́wọ́ Tolu you don't want owó tí mo ní ó yẹ kí n máa fi ṣàánú ni owó tí mo lọ ṣe ọmọ ọ̀dọ̀ tí mo lọ ṣe nílò ìbò kí n tún fi ṣàánú fún yín ó ti lọ á ti yẹyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣemọ́ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá bá máa pín oúnjẹ tá bá máa pín wọn lówó a máa fún wọn ní empowerment àbí a ti fún wọn ní ó lọ rà àánú gbà ó dẹ̀ rówó ṣàánú fáwọn èèyàn ẹ má lọ ṣiṣẹ́ kémi wàá máa fowó mi ṣàánú yín ó lọ sí ìwọ ni wọ́n fẹ́ gbé wá kó wá bú mi àwọn tó ń gbénu ilé náà á ti sọ pé kán kó jáde everybody máa lọ àgbà yahoo sílé àgbólè àfólè olè àti terrorist olè wá sí surroundings wa èébú yẹn ò jẹ́ ní tìyẹn kàn máa rẹ́rìn kẹgbàgì náà kò ṣe nǹkan kan ó ti pẹ́ tó ti ń bà wá wọ́n bú president Bola Ahmed Tinubu Buhari tó kú gan wọ́n tún ń bu lọ́wọ́lọ́wọ́ ṣé bíbú yí ẹ̀yìn wèrè lẹ́fẹ́ máa bẹ̀ mí ìwọ tó jẹ́ pé táǹkàsì ló máa gbókùú ẹ̀ lọ́jọ́ tó bá kú wọn ni wọ́n fẹ́ bẹ̀ kó wá bú èmi ọjọ́ tó wọlé wá ní kí n fún lówó ní mi fún anybody lówó mi mọ́ sẹ̀ àfi tó bá ṣiṣẹ́ ẹni tó bá ti ṣiṣẹ́ ń bí tàbá sanwó fún yín kẹsẹ̀ pà sanwó kẹ wá bínú bọ́n kó má ṣiṣẹ́ kó wá máa tọrọ owó lọ́wọ́ mi ikú máa pa ẹ́. ókè mo dàdúgbò láàmú ni mo ṣomi fún yín tẹ bá tó bá tún pọ omi yẹn mọ ẹ tó bá tún bú mi tó bá tún pọ omi yẹn mo máa ṣánkú ni ẹ tó bá tún mu omi yẹn tó bá tún bú mi tàbí tó sọ̀rọ̀ mi lẹ́yìn àbí tó ṣépè fún mi ó máa ṣánkú ni tọmọtọmọ ẹ tó bá tún ti mu omi tí mo ṣe yẹn tí ó ní mo dàdúgbò láàmú torí pé mi ò fẹ́ jẹ́ kẹ́ pa mí àbí kẹ́ máa bà nǹkan mi jẹ́ mọ́ kó ṣì lọ́jọ́. Twenty 2014 ni mo ti ṣe. ó mọ̀ nǹkan táwọn kánsẹ́lọ̀ ní òfin dá yín lò náà fi ń ṣe nǹkan kan sádùúgbò fún yín torí pé ló burúkú ni yín. ṣó fẹ́ ṣiṣẹ́ kó fẹ́ ń lébọ̀ kó ba lè gbowó lálẹ́ ó ṣiṣẹ́ ò jẹ́ o. ó rí pé mo pẹ́ mọ́mì mi lẹ́ẹ̀kan ni you are my mommy. Yes ma, thank you.
jẹun. Ìyẹn èmi o. Ó ṣọ́ọ̀kì yín bákan. Ejima, this person is calling. Maybe you should call him back. I'm using the phone. Toluwanimi, Sarah, Ayomide. Ayomide. Somebody is calling me. Over where I'm living, number here. Àwọn tó fẹ́ gbé nǹkan wá fún mi wọ́n ń pè mí. Gbogbo wọn tó wà nínú ilé yẹn mo ti fún wọn ní ara máa ta everybody now. Bí mo ṣe máa ń ṣe tẹ́lẹ̀ mi ò lè ṣe mọ́. Tí máa dé tẹ́lẹ̀ tẹ́ máa ní kó máa kó kọ̀ọ̀kan wọ́n lè kó kọ̀ọ̀kan ń bìbà kò sẹ́ni tó ṣe owó sí mi lọ́wọ́. Ó ní tí n bá bọ̀ táǹsì ò máa fọ́ mi létí. Tẹ́gbẹ́ ni àbí tọ́gbà ẹni yẹn gan yìí tó wà yẹn mo fún ní time tó máa kúrò ẹ ṣáà máa kúrò ẹ máa lọ ká má dé mọ́ nítorí pé tó bá jẹ́ pé ẹ fẹ́ ká dé ni pẹ̀lú nǹkan tá a ṣe ládùúgbò yìí ẹ ní ṣe bẹ́ẹ̀ yẹn fún wa bọ́tà ti dé padà bá Abuja bad. ìwọ rádàdà yẹn ni wọ́n sọ fún mi wọ́n sọ lórí social media ni wọ́n lọ́mọ kan ó ti rin ó gbẹ báyìí o wọ́n ló máa fẹ́ yájú sí mi wọ́n ní tí bá fọwọ́ kàn kó lè kú ó wà lórí social media wọ́n ti gbé síta láti bí 3 weeks ṣé wọ́n ṣe ń bú mi ni tó bá bú mi náà tí bá lówó mi tó bá tọwọ́ lọ́ọ̀ mi ní fún ẹ tí bá ní àǹfààní mo lè ṣí bí ní ṣe fún ẹ èmi náà àkàn dédé búyàn but a máa ń sọ̀rọ̀ tó make sense wọ́n máa ní kó bú mi of course o gbọ́dọ̀ bú mi náà pàtí gbogbo plan yín bàjẹ́ mo wọlé gbogbo ẹ̀ bàjẹ́ mo dẹ̀ ń túnṣe ẹ wá rí i pé mo rí owó túnṣe ó máa surprise yín náà máa ní kó má bàjẹ́ mo dẹ̀ sọ mo lẹ́mìí mo ṣomi abẹ́mi kan mo ṣe ni ibi báyìí nìkan kọ́ la ṣe bẹ́ẹ̀ sí náà ẹni bá yájú sí mi tí bá ti ṣe nǹkan fún màá ní màá sì règún fún náà of course mo ti ṣe láti 2014 mo dẹ̀ dórí social media ní 2019 or 18 mo ti ṣe fún yín kí n tó wá bì báyìí wọ́n tún ṣe ìgbà covid mo ń send oúnjẹ sádùúgbò mo mọ̀ yín rìn tẹ́ bá jẹ oúnjẹ ìtàn nǹkan tí ìjọba Nàìjíríà ò lè ṣe dáadáa fún yín tó bá ṣe dáadáa ẹ máa bá jẹ́ ni ungrateful elements ẹni tó gbénulé tó yẹ kí n sùn gbogbo wọn wọ́n bá gbogbo ẹ̀jẹ̀ bóde níbi ìbínú sí gbogbo fún wọn ní notice ni pé go out I don't want to rent it again báwo mo ṣe máa fi millions of owó túlé ṣe màá ẹ máa fún mi kọ́bọ̀kọ́bọ̀ àpàní ní ìjàlè náà ìyẹn máa tún wá bínú tó pé mo ní kó jáde tí bá sọ pé kó bá mi ta lẹ́yìn ẹni àti dùn náà kéèyàn máa rẹ́ǹtì lé mi
kó máa sọ fún mi kó fẹ́ bá mi wá báyà ayé yín ò ní da gbogbo yín ó ṣe lọ talé ìjàlájà ẹ̀ kó lọ talé bàbá ẹ̀ èmi wá ń lo òyìnbó ìwọ lọ́wọ́ lọ lu òyìnbó ló wà ń bí ni ó máa lọ fẹ́ ta kí ẹ máa fẹ́ bá mi talé ó lò sí tí ò ra búlọ́ọ̀kù rẹ̀ inú máa bí yín náà àwọn onífra lẹ́ máa lọ gbé wa máa ní kó máa sọ̀rọ̀ ẹ̀ yẹ́ ó lóun wà lábẹ́ ṣáàtì mi wọn ò ti rí ẹni ìwọ tó wọlé lálẹ́ ìjẹta ìyá mi alálùbáríkà mo ní mi ṣe ìyá ẹ̀ mi ò bí onígbáná mi ò bí ọmọ tó ń jẹ drug ẹ kó sí lọ go and work àwọn èèyàn kan ń ṣiṣẹ́ ń bí wọ́n ń fọ́ irin wọ́n ń gbé irin wọ́n ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yin á máa dúró sọ́nà ẹ máa lẹ́fẹ̀ẹ́ gba pàṣẹ́ntẹ̀ lórí ẹ̀ ẹ̀ tún ṣe union inú street lẹ́ máa tún dúró sí tó bá tún dòrò ẹ máa tún study ilé ẹ máa ba gbogbo ẹ máa wá káwọn èèyàn mọ́lé lóru olórí burúkú wọ́n wá ní àìsí àwọ̀rò gbogbo ní ẹ máa jẹ̀yà bú mi dáadáa kó gba kẹwàá cs ẹ máa jẹ stupid ambassador ìyàmó sọ yẹn àwọn tá a ṣe fúlànà nígbà tá a kọ́kọ́ ń ṣe wọ́n ní irọ́ ni wọ́n yín mú báyìí ara wo America dì pẹ̀lú wọn Nigeria dì pẹ̀lú wọn Canada dì pẹ̀lú wọn they will be there with you will be there with read my lips you are doing bad things in society and you want people to be clapping for you ungrateful element ẹ tó bá ti bú mi tó dẹ̀ tún bú mi tó dẹ̀ tún ṣépè fún mi tó bá tún pọ̀ mi ẹ̀ tó tún mú ó máa gbé ọmọ gbìbí ṣoògùn ọmọ òun aṣọ́kú ni bó ṣe ru òkú wọlé náà máa ròkú jáde àdàbí tẹ̀ máa ń ṣoògùn mi ni mo fi ṣe now you are abusing me on it wọ́n fẹ́ wọnú gate gbogbo nǹkan tá ń jálẹ̀kùn yẹn ni wọ́n fẹ́ máa gbé ẹ̀ṣẹ́ ilẹ̀ ṣàǹfààní fún aládùúgbò ni kẹ́mi máa jálẹ̀kùn kẹ́ máa fi mílíọ̀nù rà ẹ mọ̀ yẹ mílíọ̀nù tí mo ti lọ́nu láwọn ilẹ̀kùn yẹn ni kọ́ máa gbé wọlé kọ́ máa lọ tà á àwọn máa tà á kó ikọ́ ká bá lè rẹ́rìn sí mi kò ní dáa fún yàrá ìjà gbogbo yín kò ní dáa fún yàrá ìjà gbogbo yín èyí tó wà nílé náà mo sọ fún Nigerian mo ní kúrò jáde nílé mi máa fún ẹ ní 500,000 ẹ kó sí lọ 2 bedroom flat wọ́n já gbogbo nǹkan tó wà nínú ilé wọ́n bá gbọ́ ẹ̀jẹ̀ wọ́n máa ní kẹ́mi wá gbà fún ẹ kó tó wá máa gbénu ilé mi kò jọ ni go and call the many of you to come and attack me I'm ready for you èmi tí mo strong bí òkúta ìgbà tí mo fẹ́ ṣe bíbá yẹn rẹ̀ pé mi ìmọ̀ ni ó lè lot of things tí mo rí bíbá kí tó wà lẹ̀ èmi ti gbàdúrà fún àjọjọ ogun ayé yín ò ní dáa màá ní wọ́n bú mi kí lè bí yẹn fẹ́ ṣe fún mi àwọn tó máa dó sórí social media tó máa bú ẹ bó ṣe bú mi yẹn lónìí báyìí ó ti lọ nìyẹn kò lè rí mi títì lọ́la kó sọ pé òun fẹ́ tọrọ owó kò lè rí nǹkan kan gbà lọ́dọ̀ mi kò lè rí bú mi dìtẹ̀ mọ́ mi kó ṣì ẹ̀ dànù ni I don't need you ẹ̀yin tẹ́ wúlò fúnra yín lẹ fẹ́ wúlò fún yàn tẹ́ wúlò fáwọn tó bí yín ẹ wúlò fún òyìnbó ẹ ṣọ́ọ̀tì ìjọba Nàìjíríà gan regret wọ́n máa bímọ bí ẹ̀dá wọn ọ̀dẹ̀ lówó tó fẹ́ fi tọ́ ó lò sí kò ní ṣẹ́ kò lábọ̀ o ó tọrọ owó kiri ó ti bímọ á ti bímọ rẹpẹtẹ sílẹ̀ bí eku wọ́n ti pọ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ òsínwó èèyàn ìwọ náà fẹ́ lọ gbé wa èmi ti bà plan yín jẹ́ I destroy your plan you don't know anything èébú tó ti bú mi ẹ máa rẹ́rìn kí ni ẹ ṣe fẹ́ mi tó bá ti bú mi ó ti lọ nìyẹn nǹkankan wèrè kan tó wá níjà ètò ní kó ó ti wọlé wá gbogbo ilẹ̀kùn tí mo yọ nílé fẹ́ máa kó ìyá ẹ jẹ́ ká jà àǹfààní yín àǹfààní kó àǹfààní èmi jẹ́ àǹfààní àdúgbò ni. ṣé mo jẹ́ àǹfààní àdúgbò ni ìyálà ìyá yín lè ṣe ẹni tó bá ti gbà wọ́n lẹ̀ náà máa ń dojú ìjà kọ lóṣù. mi ò ṣe kánsẹ́lọ̀ mi ìdẹ́ ìkórè ìṣègbà tí mo wà lórí Facebook ti ṣe fún yín kí tó di pé mo ṣomi síbẹ̀ yẹn wọ́n máa wọlé wọ́n máa bomi ni wàá ṣoore fún wọn tán wọ́n máa ṣèkà fún ẹ olóṣè. Tolúwa ni mi do you want to gúfe àwọn eléyìí ń sọ̀rọ̀ wá ní wọ́n ń sọ̀rọ̀ you have to be strong like anything. wọ́n fẹ́ ṣe gbogbo eléyìí ní bóyá eléyìí máa lè discourage wa ká má wá sádùúgbò yìí àwa tá a sì máa kéré wá síbi how are you jàre justice àbí. Where is the door?
Make them bring admission now. They will bring it. Now you be this, eh? How are you? Fine, man. Come and join me. Thank you, Akawe. It's good as you follow them come. You bring those the handle. Is it you get one handle where they say you help me? You didn't tell me. Haha. You didn't tell me. Okay, no problem now. Oh yeah, bring this one, make me see you. Let me bring this one. I bet one of the door. That one where you bring now. One of it. That one where I will use for my room. Just tell them the price where I buy. How much is that one? Yeah, one 400 abi. Èyí tó wà ń bí báyìí kó máa yọ lẹ̀kún 400. Ká sọ pé fẹ́ replace ẹ̀ kẹ́nìkan wá sọ pé ládùúgbò òun fẹ́ fi sí. Kí lẹ fẹ́? Ẹ fẹ́ tọ̀ ẹ wọlé ẹ lè tọ̀ sẹ́gbẹ̀ẹ́ títì kí ló dé? Ẹ try get two chop díẹ̀. Ẹ fẹ́ lọ tọ̀ sẹ́gbẹ̀ẹ́ lé. Tọ́lẹ̀tì wà ń sàlẹ̀ jẹ́ kó ń ṣí tọ́lẹ̀tì fún yín bá. Guest tọ́lẹ̀tì wà ń sàlẹ̀ ń bẹ̀ yẹn. Kí lẹ fẹ́ lọ tọ̀ sí ẹ̀gbẹ́ bí ilé fún? Ẹ jẹ́ máa lọ tọ̀ sẹ́gbẹ̀ẹ́ gọ́tà bàbá kò dáa. Ẹ má tọ̀ sẹ́gbẹ̀ẹ́ lé náà. Please open. I mean, there is a toilet. That will be done for you. That door where they break. Ejima. Baba ẹ lọ tọ̀ síbẹ̀. Baba. Ẹ lọ mú ogun tó gbé olè pọ̀ ládùúgbò yìí o. Gbogbo àwọn tí ò ṣiṣẹ́ wọ́n pọ̀ o. Wọ́n bẹ̀sẹ̀ gbálẹ̀ kiri ni o. They no work o, no work o. Abeg hold your head. This company they no go fit enter. But those who are outside na thief o. And the criminal no, they don't have label. Criminal don't have label. No work. They are walking around. Ọmọ rẹ̀ pé ìyá olówó kan kò lè sọ̀rọ̀. Èmi ò ń ṣe olówó tí ò kì í sọ̀rọ̀. Struggler lè dé ní. Mo lọ sí lóyìnbó lọ jìyà lọ ṣiṣẹ́ ni. Anybody kò lè máa bímọ ìṣe ẹ̀kọ́ ní kẹ́nìkan máa bá ń tọ́jú. Ẹ olówó yín ẹ fi tọ́jú ẹ fi help èèyàn. Mo help ẹ tán. Èyí tí mo ṣe lánàá kí ni mo gbà bọ́ bẹ̀. Mi help anybody àbí kí dáná lórí ẹ̀. Wá gan mọ́ náà this time around ni. Ó bá mi ṣiṣẹ́ owó mi ni. Àwọn mélòó ló wà ládùúgbò tó ṣe irú ẹ̀ fún yín? Help kọ́ help ní. See, if you are coming, if you stand on the road, use that to push her away. But the only thing, respect ọmọ tó gbèsè yẹn ni o. Má ti ní kó gbèsè níbẹ̀ yẹn kó ṣì lọ. Kó lẹ́nu géètì sí kó kúrò tó bá fẹ́ kú kó lọ kú síwájú. Àwọn tó bá mi ṣiṣẹ́ yẹn gbá wọn gbá kan létí ni wọn bá kan létí. Wọ́n máa represent mo máa sanwó fún wọn. Báyìí tí wọn kì í sanwó fún wọn. Kó ní wájú lẹ́mìí lọ kó ṣì lọ kó lọ dó síwájú àwọn tó rẹ̀. Ọmọ ilé tó wà wájú ẹ̀yẹ ṣé ó ti ṣomi fún yín ṣé ó lè wọ bẹ̀. Èmi ni mo jẹ̀bi. Ilé tó ló wà níwájú ẹ̀yẹ ṣé ó ti ṣomi fún yín. Èmi mo jẹ̀bi náà olórí burúkú ẹni tó bá ti ṣe orí fẹ́ni tí ò múre ó sanwó nù ni. Tó bá ti ṣe orí fẹ́ni tí ò bá múre ó sanwó nù ni olórí burúkú. Ilé tó ló wà lọ́kàn ṣé ó ti ṣomi fún yín. Wọ́n bẹ kó lọ pọ́n mi. Àbọ̀ lè lọ bẹ́ẹ̀ ni yẹn sọ̀ kó máa fẹ́ kó máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ olórí burúkú. Open the something, let me see, Gary. Which one? Now only one you bring now, yeah? Tolu, come and carry this food. Ó ti jẹ́ kó oúnjẹ yẹn ti ó lò sí kò jẹ́ kí tiẹ̀ jẹ́ dáadáa. Mo ń yọ lẹ̀kùn gbogbo wọn ń parade kí n fún wọn. Mi ò fún yín ní kankan. Me if anybody in anything. Máa yọ lẹ̀kùn wọn máa lọ ra lẹ̀kùn àwọn yọ lẹ̀kùn tó owó ẹ̀ wọ́n bẹ̀ yẹn wọ́n máa ní kébì máa dáàṣì wọn àmọ́ ti dáàṣì yín ni. Yes, come and take the food. You don't want to eat now? No, eat now. Ó kọ́kọ́ tó tutù náà. Oúnjẹ yẹn ó kàn ọ̀pọ̀ ní kò dùn ata gbígbẹ náà fi ṣe kò fresh lẹ́nu mi. Can you please okay water I'm coming. I want us to talk.
wọ́n bá ti tọrọ owó lọ́wọ́ ẹ̀ tó bá ti kọ̀ báyìí wọ́n máa sọ di agídí ni olówó tó yẹ kó máa fowó ṣàní ṣé mo kówó Nàìjíríà jẹ ni àwọn sọ pé mò ń gba ransom tí bá lọ ṣiṣẹ́ ń lo ìlú kí máa kó fún yín mo ti fún mi fún anybody ní sísì eré lẹ pé Hello? eré ló pé. Okay, sorry, I don't forget. Let me send you. No, be Alexander the car go. I said the car go. Ṣé kò tí ì rẹ̀ ni? Okay, make come dey go Alexander. So that's it. Open it now. Let me see the door. The one. Let's bring it to you. Yes. Ọ̀rọ̀ bóyá gbogbo tó bá sọ yẹn. Iṣẹ́ ara yín ọkàn yín dẹ̀ ti balẹ̀. Kò dùn mí tó bá jẹ́ price ta fẹ́ pè ní. Lórí burúkú èèyàn. Àwọn èèyàn já ti jà sí. Ara ti ta wọ́n láti jọ́ ìdí mo ti dé. Mi ti bẹ̀rẹ̀ nílẹ̀ pé kí máa háwó ládùúgbò mo ti há ni. Àwọn tó bá ṣiṣẹ́ fún mi tó bá ṣiṣẹ́ tó bá rajà lọ́wọ́ wọn tí bá ṣe tó mo lè fún wọn ní 3,000 2,000 owó ní àti mi jalè èyí tá a ṣe léṣe àfigbò ibi ló já sí èmi kò tí ì jẹun máa fún ẹ lówó ọmọ tí mi bá lórí burúkú yẹn. Now I want to discuss with them. Please don't tell me don't to fight. Who is fighting them? I don't know her. I'm only exposing some people. What happened is this. Some people are working here on the side. You know, they always go around collecting money from people working the site. So, I don't want to dash my money. People working, they are willing them, crossing them, charging them to collect money. They are no union. But this one also, I'm removing some things in my house that are rusted, but they are expensive things. Hausa people, that's our one booking, and they are buying. Some of them said I should help them with those doors. Not that they are totally rubbish, the doors, but I just want everything to be neat, you know, to put things in place. So because I refused to do that, and they started misbehaving, I didn't allow them to stay. Yeah, they started misbehaving. I refused, and one of them, I dashed one of them. And I noticed that even their booking, the first one I removed, that one paid like 50,000. The one he paid 50,000, actually they are selling like 700,000 naira. You understand? No, like that two that he paid 50,000, they are selling 1 million. If I want to buy now, one is 700 and the other one is 400. You understand me? That's 1.1. So that I gave it to that Hausa just for the company not to be littered. You understand? But the idiots, those area girls and boys that go nowhere, they now telling me that I should help them with those stuff, that I should give it to them to sell, to get that money from Hausas. Just imagine. Even the people I want labor go out, I understand, they are not, and I refuse. And I ask them to get away from my fronts. I just get out of my compound. You know, they get upset. And also one of my tenants, the one living here, I quit all of them before. I've told them that all of them are going to leave because of the situation of the house. I'm going to renovate everywhere. And before I could do that, they had to go. So, the one at the back, because he said he's from Kogi and he's a young guy, I always love to. But now I'm changing my orientation. So, and I told him later that it's going to be difficult for him because he said to me that he has a place that's also building. I said, okay, you can spend another year, but I want to repair my house. And I don't want this situation around to be dirty like this again. And he said he's not part of the person who destroyed the house. But I noticed that this guy had been telling me, Larry by name, and that's the person that was also showing me, playing some prank, playing some game, he thought I don't know. He was telling me that he should help me to look for people to buy the house. I was like, he's telling me to, you know, he said he wants to help me to look for people to buy my house before I arrive. You understand me? He said he wants to help me. The tenant, so the one living in the 2-bedroom flat, said he wants to look for somebody to buy this house from me. So, and he also introduced somebody, the one doing the gutter, and I noticed that the boy was funny, behaving funny. And I said to him, and I don't even report that guy. I just said to him that I'm leaving, I'm going to refund your money back to you.
the authority, I mean, the opportunity given to you is not going to be given. Because if I'm here in this house, they can open the gate for anybody to come and harm somebody. Do you understand? So I notice all these things. And you know, some of them too. One mama share, one mama fi kankan boju. Authority mama share. Do you understand? So, more than something mama for everybody kò ṣe jà. I'm not fighting them. Ìgbà tó máa sanwó lé ńjọ́ yẹn wọ́n máa ní tí bá ṣoore tán máa fi sìrègún. Yes, tó bá ti misbehave. I will tell the whole world that okay, if I mean bad to you, will I give you my gift? You understand? But after collecting somebody's gift, and then you start making trouble with the person because I refuse to gba gọ̀jẹ̀ fún ẹ. Ìgbà tó fẹ́ sanwó yẹn 500,000 tó fẹ́ san 2 bedroom yẹn. Ìgbà tó san gan ó san lẹ́ẹ̀mejì yẹn. Àkáǹtì ẹnìkan tí mo fẹ́ fún náà ni mo ní kó fún. Mo dash àwọn owó yẹn náà ni, you understand? But má dá owó ẹ̀ padà fún. Mo wá fún ọmọ yẹn torí pé ó bí ọmọ kan. Ìgbà tó bí ọmọ àkọ́kọ́ yẹn mo fún ní owó, mo send owó sí mo ní kó bá ń fún ọmọ ẹ̀. Ìgbà tó dẹ̀ tún bí eléyìí mi ò tí ì rí tọwọ́ ẹ̀ yẹn. Mo ní please give this to your son, I mean your daughter. Ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí yẹn mo ní 20,000. Yọ 20,000 nínú owó yẹn tó fẹ́ san kó bá mi fún ọmọ ẹ̀. I do that. But mo kàn rí pé ẹ máa sọ fún mi pé òun fẹ́ bá mi wá ẹni tó fẹ́ ra lé kí n tó wá. Because tó bìlí pé ayé mi ti bàjẹ́. Ṣé èèyàn máa wà ní Canada tí wọ́n sọ pé mi ìlówó? Ṣé wọ́n dàbí ẹni tó wà Nàìjíríà olóṣù tó wà Nàìjíríà ni? Tó bá fún mi ní $50,000 Canadian dollar, almost 70 million ìyẹn ní Nàìjíríà bíbá. And you be comparing my life with your dirty life tó yẹ pé tẹ́ ẹ̀ bá lọ ta irun èèyàn ẹ̀ ní lè ṣe nǹkan kan. Do you understand? I refuse because I just came because they believe I won't be able to repair the house, put it in order. That's why they are hungry now because I refuse them. Mi ò jẹ́ kí wọ́n tà á. Just imagine. Because I refuse. Wọ́n lọ gbé àwọn refrans wọ́n á sábùdú pé kí wọ́n máa sọ̀rọ̀ sí mi. Kí lọ́rọ̀ yẹn fẹ́ sọ? Wọ́n ti mú wa jù bẹ́ẹ̀ lọ lórí social media. Wọ́n tó jẹ́ ó pariwo séèyàn létí nísìnyí pé tòótọ́ ni mo ṣomi sí wọn ládùúgbò. Tòótọ́ dẹ̀ ni mo máa ń pín ráìsì ní àdúgbò yìí fún wọn pé wọ́n pọ̀ o, let me just assist them. I can't dash anybody of my thing again. I cannot. Èyí tí mo yọ kúrò nílẹ̀kùn yẹn, I'm not going to dash anybody. I will sell it to Aboki. Tálẹ̀ bèrè. So ìyẹn bó ṣe jẹ́. So mo wà ní side báyìí, ṣé tí rí mi mo ṣe rí, ṣé rí gbogbo ẹsẹ̀ mi. Bíbá náà ti lọ ro oúnjẹ wá fún mi tí mo jẹ. Bí ó ṣe wà yẹn mo fẹ́ jókòó síbà náà ní kí n máa sùn síbà so that wọn ò ní kó gbẹrù yẹn tó ṣe ń rà báyìí ní ọmọ máa ní kan jí kó àwọn kan máa ra lẹ̀. Ìwọ tó bá ń ra ti nǹkan bíbà náà máa ní kán máa fi tú ilé wọn ṣe, wọ́n máa fi kọ́ títí wọn. Tó bá dẹ̀ sọ pé ó kọ̀ then wọ́n máa bínú ni. Kẹ́ni tó ń gbénu ilé mi máa sọ fún mi pé kò ń bá mi wá ẹni tó máa ra lé mi. Gbogbo èèyàn ni wọ́n máa fọ̀bọ̀ lọ̀yàn olórí burúkú mo wá ń sọ tán wá ní ẹ̀ẹ́sẹ̀ sí règún. Bó ṣe rìn káàkiri nìyẹn o, wọ́n máa rọ́ọ̀bù lọ́sàn-án. Àmì wọ́n máa ṣeré kiri lọ́sàn-án, wọ́n máa rọ́ọ̀bù lóru. Tó bá ti di 7 sí, wọ́n rọ́ọ̀bù ṣeré ń bì báyìí ni. I'm going for now, let me attend to somebody. Tolu, 25,000 k pick up. Tolu come and spend it. Bàbá ẹ mú account number yín wá. Kí ló ṣẹlẹ̀? Mo busy ni. Kí ló tún pè mí ṣe bíbá láti sọ̀rọ̀ nǹkan tán dẹ̀ ni wọ́n ní ìdìbò ti fún wọn. So let's talk about money. Ma, I wanted to follow my goal.